Ẹ kú dédé àsìkò yìí èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi bó ṣe ń lọ yíyàjọ́ náà ní ká mú wá fún yín lórí ọ̀rọ̀ tó wà nígboro ayé báyìí o láàrin àwọn òbí àti àwọn ọmọ, nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn òbí pẹ̀lú ọmọ, pàápàá jùlọ bàbá àtọmọ àti ìyá lápapọ̀ pẹ̀lú àwọn ọmọ wọn. Ó yẹ máa bọ̀ kẹ́ wá fetí gbéyàwó ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí gbajúgbajà olórin fújì ní ìyún Táyélolú Currency gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ di mímọ̀ ní orí ayélujára tó ti bẹ̀rẹ̀ sí ní dá wùtùwùtù sílẹ̀ o. Ó ní wípé lóòótọ́ òun ní ọmọ kan tó wà lórílẹ̀-èdè Canada tó sì ti jẹ́ pé ó ti fẹ́ ọkọ síbẹ̀ tó ń ṣe ìgbésí ayé ẹ̀ ń bẹ́ẹ̀. Ó lóun ní ọmọ míì ní orílẹ̀-èdè London, òun ní ọmọ nílùú London, bákan náà tún ní ọmọ míì jẹ́ wípé Honorable ni. Ó ní gbogbo akitiyan òun láti lè rí dájú wípé ọmọ òun Honorable náà lòun dúpẹ́ fọ́lọ́run torí pé akitiyan òun ó padà ṣe kíni, ó padà já sí rere pé ọmọ ìpadà di Honorable. Ó ní òun nìkan náà lòun tún ní ọmọ kan tó ń ṣe lọ́yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Ó wá ní sẹ́rí eléyìí tó wà ní Canada yẹn, ó ní òun gangan ló máa ń fi gbogbo ìgbà máa yẹ òun wò bóyá òun ti jẹun, kó òun lọ ṣe àyẹ̀wò ara òun, kí òun lọ ṣe gbá, kó òun lọ ṣàwo. Ó ní nígbà míì a tún máa ọ́dà oúnjẹ fún òun láti Canada tí ó wà, ó ṣe máa ń fẹ́ rí dájú pé òun wà lálàáfíà ní gbogbo ìgbà ló máa ń fẹ́ òun lójú, ló máa ń fẹ́ òun nímú. Onígbà míì tóun bá ṣe àyẹ̀wò ara òun ní check-up tí kò bá tẹ́ lọ́rùn tó ló máa gbé fóònù á sì sọ fún ọkọ ẹ̀ wípé kí wọ́n ṣe tíkẹ́ẹ̀tì èèyàn fún òun kó òun máa bọ̀ lóde Canada. Ní bí òun bá ṣe ń dé Canada tán báyìí, ó ní bí òun ṣe ń lo oògùn kan lòun ó máa lò míì, bóun ṣe ń sùn lòun ó máa jí tóun ó sì máa jẹ oúnjẹ jẹ́ wípé yóò òun ju nǹkan tí òun lè jẹ lọ. Ó ní kì í fẹ́ kí òun ṣe kankan tóun bá ti lọ ní Canada, bẹ́ẹ̀ ni kì í fẹ́ kí nǹkan kan kí ó ṣe òun tóun bá ti wà lórílẹ̀-èdè Canada o. Ó ní wípé òun gangan náà òun ló ń tọ́jú òun dáadáa náà, àwọn tí òun bí pẹ̀lú ọmọ òun náà tó wà lórílẹ̀-èdè London, nílùú London, tí wọ́n sì rí dájú wípé àlàáfíà ń tó òun rárá lóníṣẹ́ rí ọmọ òun tó jẹ́ Honorable tí ó wà ní ìpínlẹ̀ kan náà táwọn jọ ń gbé ìpínlẹ̀ kan náà yìí. Ó ní nígbà míì láàrin oṣù mẹ́ta àwọn lè má fojú kanra àwọn, ṣùgbọ́n nígbà tó sọ̀rọ̀ yìí làwọn èèyàn bá gba orí comment section lọ, wọ́n gba ní comment section lọ́rọ̀ ẹ̀ sọ wípé lóòótọ́ bó ṣe yẹ kí ó máa rí gbọ̀ngàn náà nítorí wípé obìnrin a máa ní àánú òbí lójú ju ọkùnrin lọ. Bákan náà ẹnìkan ní wípé lóòótọ́ bí àwọn ṣe máa ń sọ wípé ọkùnrin gangan ni olú ọmọ yìí, ṣe mọ̀ wípé kò rí bí ọ̀dọ́dọ̀ Táyé Currency. Bẹ́ẹ̀ làwọn mi ní wípé agbára tó ń jẹ́ obìnrin náà nìyẹn, wípé àwọn obìnrin máa ń tọ́jú ọmọ, wọ́n máa ń tọ́jú òbí wọn ju àwọn tí wọ́n bá jẹ́ ọkùnrin lọ. Eléyìí náà ni wọ́n fi wá ń fọwọ́ fa etí fún àwọn aráàlú àti bí àwọn ènìyàn wípé tí wọ́n bá ti ń gbìyànjú láti máa tọ́mọ kí wọ́n gbìyànjú pé àwọn tọ́ ọmọ yìí dáadáa, kí wọ́n sì máa yọ ìkan ní pọ̀sọ̀ pé bóyá ẹ̀kan ni ọkùnrin tàbí ẹnìkan ni obìnrin nínú àwọn tí ó bá jẹ́ ọmọ tí wọ́n bí. Bẹ́ẹ̀ ni ẹnìkan ní wípé ọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí ó ṣe ṣe kó dá wàhálà sílẹ̀ láàrin àwọn ọmọ òun torí wípé á fẹ́ dàbí ẹni pé ó yan àwọn kan ní pọ̀sìn ju àwọn kan lọ. Bẹ́ẹ̀ ni ẹnìkan ní wípé n tó máa fi ń ṣòwò láàánú fún àwọn òbí ló jẹ́ pé pàápàá jùlọ bàbá tí wọ́n máa sọ wípé ọmọ ọkùnrin làwọn fẹ́ ju ọmọ obìnrin lọ nìyẹn. Ó ní nígbẹ̀yìn obìnrin òun ló máa ń tọ́jú òbí ju ọkùnrin lọ. Bẹ́ẹ̀ ni ẹnìkan ní wípé ọkọ òun nífẹ̀ẹ́ sí ọmọ obìnrin ju ọmọ ọkùnrin lọ. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú comment section ó kò bẹ̀ ní wípé Táyé Currency ó ti ń jèrè ọmọ báyìí tó jẹ́ pé àwọn ọmọ rẹ̀ wọ́n ń ṣe fún un jẹ. Àwa náà wọ́n gbàdúrà pé kí Ọlọ́run jẹ́ káwa náà ká jèrè ọmọ, kí a má jẹ́ nínú sàárè, bẹ́ẹ̀ ká má jẹ́ ní ọgbà ẹ̀wọ̀n. Ó náà ní ká mú wá fún yín ṣe ń lọ nígboro ayé lóní yàjó láàrin bàbá Honorable pẹ̀lú àwọn ọmọ rẹ̀.